Orí ìkànnì Discover Yoruba lẹ́wà níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa sáyẹ́ǹsì oúnjẹ, àlàáfíà ẹ̀mí, ọkàn àti ara. Lẹ́yìn a máa sọ̀rọ̀ lórí ìdánilẹ́kọ̀ọ́ nípa tẹ̀mí àtọkàn. Ó ṣe kókó ká fetí sóhun tá ó sọ lẹ́ni nítorí yóò ṣàǹfààní púpọ̀ fún wa láti lè jẹ́ ká gbé ìgbé ayé tó rọrùn jù àtẹ̀yìnwá lọ. A ó máa sọ̀rọ̀ lórí àṣírí àjèjì tó jùlọ ní gbogbo agbanla ayé láti ọwọ́ arákùnrin Earl Nightingale. Àṣírí náà sì lọ báyìí. Èmi ò nífẹ̀ẹ́ láti sọ fún wọn nípa àṣírí àjèjì jùlọ ní àgbáyé. Kò pẹ́ sẹ́yìn ní Albert Schweitzer, dókítà ńlá tó gba ẹ̀bùn Nobel, ni wọ́n ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò lọ́wọ́ rẹ̀ nílùú London. Oníròyìn kan béèrè lọ́wọ́ dókítà náà pé kí ni ó jẹ́ àṣìṣe pẹ̀lú àwọn ènìyàn lónìí. Dókítà ọ̀hún dákẹ́ fún ìṣẹ́jú kan, ó sì sọ wípé àwọn ọmọ ẹ̀dá ènìyàn kì í ronú rárá. Orí ọ̀rọ̀ yìí ni mo wá láti sọ̀rọ̀ lónìí. À ń gbé ní àkókò góòlù, èyí jẹ́ àkókò tí àwọn ènìyàn ti nírètí, tí wọ́n ti láàlá lórí rẹ̀ àti tí wọ́n ti ṣiṣẹ́ fún ẹgbẹẹgbẹ̀rún ọdún, ṣùgbọ́n nítorí pé ó ti wá rí bá a ṣe fẹ́, àwa ń fojú di. Àwa tí a wà nílùú Amẹ́ríkà ti ṣe kòǹgẹ́ láti gbé nílùú tí a mọ̀ sí ìlú tó lọ́lá jùlọ lágbàáyé, ibi tó kún fún wàrà àtòyìn fún tọmọdé tàgbà. Ṣùgbọ́n ṣé wọ́n mọ̀ wípé tá a bá mú 100 ènìyàn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ayé wọn láti ọjọ́ orí 25, ṣé o lè sọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn tọ́jọ́ orí wọn bá di 75? Gbogbo àwọn 100 ènìyàn wọ̀nyí tí wọ́n bẹ̀rẹ̀ látọjọ́ orí 25 lérò wípé wọ́n máa ṣàṣeyọrí ni, àti pé ìwọ yóò ṣàkíyèsí pé wọ́n ní ìtara sí ìgbésí ayé wọn. Ó sì hàn níwọ̀n wọn pé wọ́n ń tiraka láti ṣàṣeyọrí, wọ́n sì tún ń gbìyànjú láti gbádùn ayé àti láti ṣẹ́gun àwọn ewu ayé. Ṣùgbọ́n tí wọ́n bá tó ọmọ ọdún 75, ọ̀kan yóò jọ lọ́rọ̀, 4 yóò ní owó àní ìnítàn bóyá bíi tolówó àná MKO Abíọ́lá, 5 yóò sì jẹ́ òṣìṣẹ́, 54 yóò tòṣì. Ní báyìí, fi ìṣẹ́jú kan ronú. Nínú 100, 5 nìkan ló ṣàṣeyọrí. Kí ló dé tọ́pọ̀lọpọ̀ fi wá kùnà? Kí ló ṣẹlẹ̀ sáwọn 54 tó fi wá jẹ́ wípé gbogbo làálàá àti kúkú wọn ò já sí nǹkan kan? Kí ló gbẹ̀yìn àwọn àlá, àwọn ìrètí, àwọn èrò àti ìdí tí yàtọ̀ ńlá fi wà láàrin ohun tí àwọn ọkùnrin wọ̀nyí pinnu láti ṣe àti ohun tí wọ́n padà ṣe gbẹ̀yìn? Nígbà tí a sọ wípé bí ìdá 5 nínú 100 ló ṣàṣeyọrí, a ní láti ṣàlàyé ìtumọ̀ àṣeyọrí. Àṣeyọrí àsọyé ni àwọn ìgbésẹ̀ ténìyàn ní láti gbé láti fi gbé èrò tó tọ́ tó sì yẹ fún ìwúlò àwọn ènìyàn. Tọkùnrin kan bá ń ṣiṣẹ́ sí ibi afẹ́dé tí a ti pinnu tẹ́lẹ̀, á jẹ́ pé ó mọ ibi tó ń lọ, pé ènìyàn náà jẹ́ aláṣeyọrí. Láì ṣe bẹ́ẹ̀, á jẹ́ pé ó ti kùnà. Ralome tí ń jẹ́ dókítà àwọn alárùn ọpọlọ kọ ìwé kan pàtàkì tí à ń pè ní mímọ̀ ara ẹni. Nínú ìwé yìí ó ní ìdàkejì ìgboyà kì í ṣojo, ìbámu ni. Èyí túmọ̀ sí wípé kéèyàn máa ṣe nǹkan tẹ́gbẹ́ ń ṣe, ibẹ̀ ni a sì ti ní wàhálà tó ní. Kí ló dé táwọn ènìyàn fi ń ṣe nǹkan tẹ́gbẹ́ ń ṣe láì nídìí àti láì mọbi tí wọ́n ń lọ? Ní báyìí, ẹ jẹ́ ká fi ìṣẹ́jú kan ronú jinlẹ̀. Nílùú Amẹ́ríkà, àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí ọjọ́ orí wọn ti tó 75, wọ́n ju mílíọ̀nù 14 lọ. Nínú àwọn ènìyàn mílíọ̀nù 14 yìí, mílíọ̀nù 13 kùṣẹ́, wọ́n sì ń gbẹ́kẹ̀lé ẹlòmíràn fún oúnjẹ òòjọ́. Ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ láti kàwé lákòókò tájọ́mọ ọdún 7. A kọ́ bí a ti ń pawó láti gbà tájọ́mọ ọdún 25, àti wípé lákòókò yẹn a kì í pawó nìkan, a tún ń tọ́jú àwọn ẹbí wa. Nígbà tá a bá wá dọmọ ọdún 75, àìtí mọ̀ bá ṣe lè pawó àní ìnítàn. Ìyẹn túmọ̀ sí owó àpèkánukò nílùú Amẹ́ríkà tí ń jẹ́ ìlú tó lọ́lá jùlọ lágbàáyé. Ìdí tá fi jẹ́ ará ìbámu àti wàhálà tó wà níbẹ̀ ni pé à ń ṣe báwọn tòṣì 95 tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe. Ìyẹn ni ẹgbẹ́ ìdá 95 nínú 100 tí kò ṣàṣeyọrí. Ní báyìí, kí ló dé táwọn ènìyàn wọ̀nyí ṣe ń ṣe bí àwọn ẹlẹgbẹ́ wọn? Bí a bá bi wọ́n, wọ́n ní pé àwọn ò tiẹ̀ mọ̀. Ìgbàgbọ́ wọn ni wípé gbogbo nǹkan tó bá ń ṣe wọ́n ó wá látọwọ́ ayé ni.
A ṣe ìwádìí kan lákòókò kan fọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n ń ṣiṣẹ́. Wọ́n sì bá àwọn ọkùnrin wọ̀nyí níbèrè yìí: kí ló dé tẹ́ fi ń ṣiṣẹ́? Kí ló dé tẹ́ fi ń dìde lówùúrọ̀ lójoojúmọ́? Àwọn ọkùnrin 19 nínú 20 ò tiẹ̀ lè dáhùn. Tí ẹ bá béèrè lọ́wọ́ wọn, wọ́n sọ wípé gbogbo èèyàn ló ń ṣiṣẹ́ láàárọ̀. Ìyẹn túmọ̀ sí wípé ìdí tí wọ́n fi ń ṣiṣẹ́ nítorí pé gbogbo ẹlòmíì ń ṣe é. Ní báyìí, ẹ jẹ́ ká tún padà sásọyé wa tàṣeyọrí. Ta ni aláṣeyọrí ọkùnrin? Ọkùnrin tó jẹ́ aláṣeyọrí ni ọkùnrin tó ní ìlọsíwájú. Òun lọkùnrin tó sọ wípé èmi ò dẹni báyìí, àti lẹ́yìn náà ó bẹ̀rẹ̀ sí ń gbàwọn ìgbésẹ̀ sí ibi afẹ́dé náà. Èmi ò sọ fún wọn nípa àwọn aláṣeyọrí. Aláṣeyọrí ni olùkọ́ ilé ìwé tó ń kọ́ ilé ìwé torí pé nǹkan tó nífẹ̀ẹ́ láti ṣe nìyẹn. Aláṣeyọrí ni obìnrin tó jẹ́ ìyàwó àti ìyá nítorí ó fẹ́ di ìyàwó àti ìyá àti pé ó ń ṣiṣẹ́ tó dára láyè tó wà. Aláṣeyọrí ni ọkùnrin tó mọ̀ọ́mọ̀ ń ṣiṣẹ́ ní ibùdó gáàsì nítorí pé nǹkan tó fẹ́ràn láti ṣe nìyẹn. Aláṣeyọrí ni olùtajà tó fẹ́ di olùtajà tó ga jùlọ tó sì ní sùúrù fún ìdàgbàsókè àti ìlọsíwájú ilé iṣẹ́ rẹ̀. Àṣeyọrí ni ẹnikẹ́ni tó bá ń ṣe ìmọ̀ọ́mọ̀ ṣe iṣẹ́ tí a ti yàn tẹ́lẹ̀ nítorí èyí ló ti pinnu láti ṣe, ṣùgbọ́n ọ̀kan ṣoṣo nínú 20 ènìyàn ló ní ìpinnu yìí. Èyí sì nìdí tá kò fi ní ìdíje kankan rárá lónìí, àyàfi tá bá gbà fara wa. Kàkà ká wá máa ṣe ìdíje, ẹ jẹ́ ká máa ṣẹ̀dá nǹkan. Fún 20 ọdún, mo ti ń wá nǹkan tí ó pinnu ohun tí ó ṣẹlẹ̀ sí ènìyàn. Ǹjẹ́ irú ẹ̀bùn yìí wà tí ó lè sọ àsọtẹ́lẹ̀ ọjọ́ ọ̀la ènìyàn? Ǹjẹ́ ẹ̀bùn kan wà tí ó ṣẹ̀rí pé ènìyàn di aláṣeyọrí? Irú ẹ̀bùn yìí wà, mo sì ti wá rí. Ǹjẹ́ ó yà ọ́ lẹ́nu nídìí tọ́pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ṣe ń ṣiṣẹ́ takuntakun láì yọrí sí ohunkóhun ní pàtó, àtàwọn ẹlòmíràn tó dà pé wọ́n ò ṣiṣẹ́ takuntakun àmọ́ síbẹ̀síbẹ̀ ó dà pé àwọn ló ní ohun gbogbo? Ǹjẹ́ o sì ti gbọ́ntàn yìí nípa ẹnìkan pé ohun gbogbo tó fọwọ́ kàn ló ń yí padà sí wúrà? Ǹjẹ́ o ti ṣàkíyèsí pé ọkùnrin tó bá di aláṣeyọrí dúró láti máa tẹ̀síwájú àti láti máa ṣàṣeyọrí lọ? Lápá kejì, ṣó ti ṣàkíyèsí bí ọkùnrin tó jẹ́ ìkùnà ṣe ń tẹ̀síwájú láti máa kùnà nítorí irú àwọn ibi afẹ́dé rẹ̀? Àwọn kan níbi afẹ́dé, ìyẹn ni wípé wọ́n níbi tí wọ́n ń lọ, bẹ́ẹ̀ sì ni àwọn kan ò tiẹ̀ ní. Àwọn tó níbi afẹ́dé ni ó máa ń ṣàṣeyọrí nítorí wọ́n mọ ibi tí wọ́n ń lọ. Ní báyìí, ronú ọkọ̀ ojú omi kékeré kan tí ó ń kúrò níbùdó, kí o sì ronú rẹ̀ pẹ̀lú ìrìn àjò pípé tí a yà jáde àti gbèrò. Ọ̀gá awakọ̀ ojú omi àti àwọn atukọ̀ rẹ̀ mọ ibi tí ó ń lọ gangan àti bí ó ṣe pẹ́ tó. Ọkọ̀ yìí níbi afẹ́dé, ó sì dáni lójú pé ọ̀kan ṣoṣo nínú ẹgbẹ̀rún 10 nìkan ni ò ní débi tí ó ń lọ. Ní báyìí, ẹ jẹ́ kí a gbé ọkọ̀ ojú omi mìíràn gẹ́gẹ́ bí ìtàkọ́kọ́, àmọ́ kó má níbi afẹ́dé tàbí ọ̀gá awakọ̀, kó sì má ní òpin ìrìn àjò. Kí a kọ̀ tọ́ná sí àwọn ẹ̀rọ ọkọ̀ ojú omi náà ká sì jẹ́ kó máa lọ. Mo rò pé ìwọ yóò gbà pẹ̀lú mi pé tí ó bá tiẹ̀ jáde kúrò ní ibùdó, yóò padà rì sínú omi nì, tàbí kó ní jàǹbá nítorí kò níbi afẹ́dé àti pé kò sí ìtọ́nisọ́nà. Bákan náà ni pẹ̀lú àwọn ènìyàn. Ẹ jẹ́ ká fi ọlọ́jà ṣàpẹẹrẹ. Kò sénìyàn mìíràn lágbàáyé lónìí tó ní ọjọ́ iwájú tó àwọn ọlọ́jà tó mọ iṣẹ́ wọn. Ọjà títà ní iṣẹ́ tó ga jùlọ lágbàáyé tá bá mọ ọjà náà tà àti tá bá mọ ibi tá wà. Gbogbo ilé iṣẹ́ ló nílò àwọn olùtajà àti pé wọ́n ń sanwó púpọ̀ fáwọn olùtajà wọ̀nyí. Wọ́n lọ́pọ̀lọpọ̀ àǹfààní, ṣùgbọ́n mélòó ni o lè rí? Ẹnìkan sọ pé ìran ènìyàn tó wà títí kìí ṣe láti lágbára àti borí, ṣùgbọ́n láti ran àwọn aláìlágbára lọ́wọ́ kí wọ́n má pàdánù ni. A lè fi ajé t'Amẹ́ríkà tó ní fi wé àwọn aláàbòbò nígbà ogun. Gbogbo ọrọ̀ ajé ló máa lọ díẹ̀díẹ̀ láti dáàbò bo ọ̀nà àsopọ̀ aláìlágbára rẹ̀, gẹ́gẹ́ bí àwọn aláàbòbò ní láti lọ kí ọkọ̀ tí ó lọ́ra jù sì lè máa ṣiṣẹ́. Èyí sì nìdí tó fi rọrùn láti máa pawó lónìí torí kò gbọ́pọlọ púpọ̀ tàbí ẹ̀bùn àmútọ̀runwá láti gbé ìgbésí ayé àti láti pèsè fáwọn mọ̀lẹ́bí wa lónìí. A ní pẹ̀tẹ́lẹ̀ tí a lè pè ní ààbò tí yẹn bá jẹ́ ohun tí à ń wá, ṣùgbọ́n
a ní láti pinnu lọ́kàn wa pé báwo ni a ṣe fẹ́ ga ju pẹ̀tẹ́lẹ̀ ààbò yìí tí a fẹ́. Ní báyìí, ẹ jẹ́ ká padà sí àṣírí àjèjì tó jù lọ lágbàáyé.